Àyípadà rere tó bá ń wáyé lágbègbè kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ látàrí ìdúróṣinṣin àti àkọọ́lẹ̀ kan tó péye láti ọwọ́ àwọn alákòóso agbègbè náà. Gẹ́lẹ́ báyìí ni ọ̀rọ̀ ṣe rí nínú ìṣèjọba ìpínlẹ̀ Ògùn látìgbà tí Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2011. Èso rere tí irúfẹ́ ìṣèjọba bẹ́ẹ̀ máa ń so ló wá fa àyípadà rere tó ń sọ̀kalẹ̀ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí báyìí. Ìdúpẹ́ àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ ìjọba kò pín sí orí àyípadà rere nìkan o, bí kò ṣe pé ọ̀nà tí ó ń gbà wáyé ní tẹ̀léǹtẹ̀lé. Eléyìí ló wá ń ṣàfihàn òṣèlú àti ìṣèjọba pẹ̀lú òtítọ́ àti òdodo èyí tí gómìnà Ìbíkúnlé Amósùn ń lò láti mú ìgbà ọ̀tun bá àwọn èèyàn rẹ̀ lásìkò. Láti tún wá fi dá wọn lójú akitiyan rẹ̀ lórí àti ṣe àmúṣe àdéhùn tó bá àwọn èèyàn ìpínlẹ̀ yìí ṣe, gómìnà pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìjọba rẹ̀ ṣe àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta lọ sáwọn ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípínlẹ̀ yìí láti mọ bí iṣẹ́ ṣe ń lọ sí lórí àwọn iṣẹ́ àkànṣe tíjọba rẹ̀ ń gbé ṣe lágbègbè kọ̀ọ̀kan. Àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta náà ni ìjọba yìí tún fi ń sàmì ayẹyẹ ọdún méjì rẹ̀ lórí àlééfà. Wọ́n bẹ̀rẹ̀ àbẹ̀wò yìí pẹ̀lú ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ogun West ní ọjọ́ àkọ́kọ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2013 tí ikọ̀ àbẹ̀wò ọ̀hún sì kàn sí ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ Ogun East ní ọjọ́ kejì. Ní gbogbo agbègbè tí wọ́n dé ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ṣe àbẹ̀wò sí ibi àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ níbẹ̀. Gómìnà ṣí aṣọ lójú àwọn iṣẹ́ mìíràn tí wọ́n ti parí nígbà tí ogunlọ́gọ̀ àwọn èèyàn sì tú jáde láti fi ìfẹ́ àti àdúrótì wọn hàn sí gómìnà àti àwọn tó kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀. Ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ ti Ogun Central ni wọ́n fi kágbá àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta náà nílẹ̀ ní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2013, èyí tí í ṣe ọjọ́ kẹta àbẹ̀wò pàtàkì yìí. Ìjọba ìbílẹ̀ 6 ló wà lábẹ́ ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ yìí. Àwọn ìjọba ìbílẹ̀ náà ni ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta North, Abẹ́òkúta South, Ifọ̀, Ewékòró, Ọ̀dẹ́dá àti ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé. Gbogbo àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí ló ti jẹ àǹfààní kan tàbí òmíràn nínú ètò ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn, èyí tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn ṣe agbátẹrù rẹ̀ káàkiri gbogbo agbègbè tó wà nípìnlẹ̀ yìí. Owódé lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ikọ̀ àbẹ̀wò kọ́kọ́ kàn sí ní ọjọ́ kẹta àbẹ̀wò náà ní ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ yìí. Ní kété tí ikọ̀ àbẹ̀wò gómìnà ti ń wọ ìlú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rí àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́. Àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yìí lọ́kùnrin àti lóbìnrin, àwọn ọmọ ilé ìwé, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó fi dórí àwọn ọmọdé àti àgbàlagbà ni wọ́n tú jáde láti gbàlejò ikọ̀ àbẹ̀wò gómìnà sí agbègbè wọn pẹ̀lú ìdùnnú àti ayọ̀. Wọ́n fi ìdùnnú wọn hàn lórí ìfọ̀kànbalẹ̀ tí wọ́n wá ní báyìí lórí ojú pópónà Mòwe sí Ọ̀fadà, èyí tó ti bàjẹ́ kọjá àmì kó tó di wípé ìjọba yìí gorí àlééfà tó sì bẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé kí gómìnà àti àwọn ẹmẹ̀wà rẹ̀ káàbọ̀ sí àárín wọn. Àdúpẹ́ lọ́wọ́ fún gbogbo iṣẹ́ tó ń ṣe, Ọlọ́run máa ràn yín lọ́wọ́ sà. Nígbà tó ń sọ̀rọ̀, gómìnà wa mẹ́nubà pàtàkì ìjọba ìbílẹ̀ yìí, pàápàá jùlọ ìlú Mòwe, èyí tó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Èkó tó jẹ́ àárín gbùngbùn ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà. Gómìnà wa ṣe àdéhùn wípé láìpẹ́ láì jìnnà iṣẹ́ ojú pópónà náà yóò parí. Ṣé ẹ rí, ẹ̀yin náà ti rí pé ọ̀nà wa ti bẹ̀rẹ̀ lágbára Olúwa ká tó rí bíi oṣù bíi 3, 4, 5 ẹ̀rí bó ṣe máa ti lọ tó bá máa di December wọ́n á ti dọ̀dá sí tá a máa wá fi ṣe ọdún. Ẹjọ́ kẹtùbọ̀ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba o, inú mi ń dùn, ara wa ń yá, bẹ́ẹ̀ ṣe ń pọ́n wálé, Olúwa pọ́n yín lé o. Bákan náà ni gómìnà tún ṣe ládéhùn fáwọn tí wọ́n wó ilé ìtajà àti ilégbèé wọn látàrí àti fàyèsílẹ̀ fún iṣẹ́ àkànṣe náà wípé ìjọba yóò san owó gbà má bínú fún wọn, lẹ́yìn náà ni wọn yóò sì tún kọ́ àwọn ilé ìtajà mìíràn fún wọn. A máa kọ́ ṣọ́ọ̀bù míì fún wa, ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ tẹ́lẹ̀, ẹ̀yin lẹ kọ́kọ́ máa gbà. Kò ń ṣọ̀fẹ́, a máa jẹ́ kẹ́ ẹ̀ lò fún bí oṣù 6 lọ́fẹ̀ẹ́, lẹ́yìn yẹn àwa sọ bẹ́ẹ̀ ṣe máa sanwó díẹ̀díẹ̀. Àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ wá gbà àwọn olóògbé
gbọ́dọ̀ sanwó kan tó gbé bẹ̀. ẹ̀yin tẹ́ ẹ ti ní ṣọ́ọ̀bù ń bí tẹ́lẹ̀ tó jẹ́ pé títì jẹ lẹ́yìn pé a máa sanwó fún yín pé owó gbà ilé tá a wó títì àwọn ṣọ́ọ̀bù tá a tún máa kọ́ ẹ̀yin lẹ máa kọ́kọ́ tún gbà ń bẹ̀. àwọn èèyàn agbègbè yìí sì fi ìfẹ́ àti ìdùnnú wọn hàn sí gómìnà fún iṣẹ́ takuntakun tíjọba yìí ń ṣe. lẹ́yìn náà ni wọ́n wá mórílé ìlú Màgbòrò níbi tí ìjọba yìí lábẹ́ àkóso ètò ìṣàtúnṣe àwọn ìlú ńláńlá tí ń ṣiṣẹ́ lórí ojú pópónà àti afárá mọ́tò Màgbòrò underpass. ní ìlú Ìṣẹ́rí alága ìjọba ìbílẹ̀ Ifọ̀ kí gómìnà káàbọ̀ sáàrin wọn nígbà tó wá dúpẹ́ lọ́wọ́ gómìnà fún àwọn iṣẹ́ ìdàgbàsókè èyí tíjọba ti gbé ṣe káàkiri ìjọba ìbílẹ̀ yìí. Ọlọ́fin ti ìlú Ìṣẹ́rí náà tún fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú àlàyé wípé àwọn iṣẹ́ àkànṣe tíjọba tó wà lóde báyìí nípìnlẹ̀ yìí ń gbé ṣe jẹ́ àkọ́kọ́ irúfẹ́ iṣẹ́ ìdàgbàsókè bẹ́ẹ̀ níjọba ìbílẹ̀ yìí. a kí yín kú àbọ̀ sí àbẹ̀wò iṣẹ́ tó lọ lọ́wọ́ ní challenge sensation ní ìpínlẹ̀ Ògùn. gómìnà Ògùn ìpínlẹ̀ Ògùn wà lẹ́yìn ẹ̀ o iṣẹ́ yìí pọ̀ o. àdúrà mi ni pé kí ẹlẹ́mìí nínú àlàáfíà ara láti fi yọrí iṣẹ́ yìí. mo sì sọ fún gbogbo àwọn ọmọdé ìpínlẹ̀ àkùsùn lẹ́nìí ní ìpínlẹ̀ Ògùn ẹ jọ̀wọ́ ẹ bá wa kó ọwọ́ ti gómìnà lẹ́yìn kí gómìnà wa ṣe àṣeyọrí iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ ribiribi ni àjíǹde gómìnà tó ti ṣe o. nínú ọ̀rọ̀ rẹ̀ gómìnà Ìbíkúnlé Amósùn ṣàlàyé pàtàkì ìjọba ìbílẹ̀ Ifọ̀ nínú ìpínlẹ̀ Ògùn tó sì tún dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yìí fún àdúrótì àti àtìlẹ́yìn wọn. ṣe rí ọ̀nà wa láti Ṣàngó Òjòdú Àgbàdo ẹ̀yin náà rí wípé ṣe bó oṣù táwa yìí Júùnù láti bọ́ sí yìí lágbára Olúwa tí kọ̀ǹtrátọ̀ wa ò bá ti move to site ní oṣù yìí ní July they will move to site now. torí ìṣẹ̀lẹ̀ àwọn wípé ká ti ní sùúrù ká ti wá èyí tó dáa jù tá a máa ṣètò lọ́nà yẹn ọ̀nà tó ṣe pàtàkì jù ní. lẹ́yìn náà ni gómìnà wá tún béèrè fún àlékún àtìlẹ́yìn àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yìí kí ìjọba tún fi lè gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìdàgbàsókè mìíràn ṣe níjọba ìbílẹ̀ wọn. lẹ́yìn náà ni gómìnà pẹ̀lú aya rẹ̀ ìyáàfin Olúfunṣọ́ Amósùn àti àwọn tí wọ́n kò wọ́rìn pẹ̀lú gómìnà wá tún ṣe àbẹ̀wò síjọba ìbílẹ̀ Abẹ́òkúta North níbi tí àwọn lọ́balọ́ba àti àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yìí lọ́kùnrin àti lóbìnrin ti gbàlejò wọn. kábíyèsí ọ̀ṣìlẹ̀ òkè ọ̀nà ẹ̀gbá ọba adéwálé tẹ́jú oṣó wá ṣàlàyé wípé ìjọba ìbílẹ̀ yìí ti jẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ìjọba yìí lábẹ́ ètò ìràpadà ògo ìpínlẹ̀ yìí èyí tí gómìnà ìbíkúnlé amósùn ṣe agbátẹrù rẹ̀. wọ́n kí n oríire o ọlọ́run bá yín sọ̀rọ̀ ó sọ fún yín wípé ìràwọ̀ yín tó ń tàn ó sì máa tàn sí ẹ má lérò pé tí ìbá yìí nìkan lọ́tọ́ fẹ́ dá yín dúró sí iṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún yín o ọ̀nà yìí sì dájú yín lọ ṣùgbọ́n iṣẹ́ yín táwọn èèyàn ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ló máa júwe fún wọn wípé tó àwọn ti lé ìpínlẹ̀ ìdánijọ́ yìí táwọn ò tètè ní kí bàbá ìwà àpapọ̀ àtúndùwà ṣe. nígbà tó ń bá àwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀ níbẹ̀ gómìnà ìbíkúnlé amósùn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ ìjọba ìbílẹ̀ yìí fún àtìlẹ́yìn wọn sáwọn iṣẹ́ ìdàgbàsókè ribiribi tí ìjọba ń gbé ṣe nípìnlẹ̀ yìí. ẹ jẹ́ kí n fi dá yín lójú pé àwọn bàbá wa sọ pé ọwọ́ àlè ló ń fi ọwọ́ òsì júwe ilé bàbá ẹ̀ àwa ò ní fi ọwọ́ òsì júwe ilé bàbá wa o. sẹ́ẹ̀rì ẹjọ́ ẹ ṣáà kàn ní sùúrù fún wa ní sẹ́ẹ̀rì lágbára olúwa ẹ̀yin náà àrí cable bridge wa the first full cable bridge tó tún jẹ́ pé ó máa jẹ́ twin deck wọ́n tiẹ̀ ti sọ fún mi wípé mo kì í mà wọ́n ti sọ fún wa wípé bíríìjì tá a fẹ́ ṣe yìí tá a bá ṣe tán òun ló máa jẹ́ the second in the whole of Africa ó ń bọ̀ ní Láfẹnwá bíríìjì o a máa bẹ̀rẹ̀ ní wéréwéré gbogbo ayé gbogbo àgbáyé wọ́n máa wá bá wa ṣe. bákan náà ni gómìnà tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn agbaṣẹ́ṣe fún bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru láti rí wípé wọ́n parí àwọn iṣẹ́ náà lásìkò. lẹ́yìn náà ni wọ́n wá ṣe àbẹ̀wò síbi iṣẹ́ tó ń lọ lọ́wọ́ lórí afárá mọ́tò tó wà ní Ṣàpọ́n àti Láfẹnwá. ogunlọ́gọ̀ àwọn èèyàn ló sì kọ́wọ́rìn pẹ̀lú ikọ̀ gómìnà láti ibẹ̀ lọ sí Akínolúgbadé. lẹ́yìn èyí ni wọ́n wá kàn sí ọjà Ìtòkú. níṣe ni àwọn ìyálọ́jà tú jáde láti pàdé gómìnà pẹ̀lú ìdùnnú àti ẹ̀bùn oríṣiríṣi fún un.
àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta South kò lè pa ìdùnnú wọn mọ́ra fún bí wọ́n ṣe gbàlejò gómìnà pẹ̀lú orin, ìlù àti ijó tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ ìjọba tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ògùn fún iṣẹ́ ìdàgbàsókè lọ́lọ́kan òjọ̀kan tí ìjọba yìí ti gbé ṣe níjọba ìbílẹ̀ wọn. àti káàbọ̀ ní pàtàkì jùlọ gbogbo alámọ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn káyọ̀ ọdún méjì kúrò àwọn ogun tó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n olú ìdàgbàsókè tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yìí àríwú ẹ̀rí o. Kábíyèsí Aláké ti ilẹ̀ Ẹ̀gbá wá sọ̀rọ̀ lórí àyípadà rere tó ti dé bá gbogbo àwọn ará ìlú látìgbà tí gómìnà Ìbíkúnlé Amósùn ti gorí àlééfà. Kábíyèsí dúpẹ́ lọ́wọ́ gómìnà bákan náà ló sì tún ṣàdúrà fún un. láti bí ọgọ́rùn-ún ọdún kò sí àtọ̀ ó ṣe rí náà lórí but ní ìsìn bẹ́ẹ̀ nìkan bá débi tí òun àbí láti bí ọdún kan àbọ̀ á ṣìnà lẹ́gbàá. àdúrà wa ni pé gómìnà tó bẹ̀rẹ̀ nǹkan mèremère yìí ọlọ́pẹ̀rẹ̀ kó parí ẹ̀ pẹ̀lú ayọ̀. Gómìnà Ìbíkúnlé Amósùn náà kò ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta South fún bí wọ́n ṣe gbàlejò ikọ̀ àbẹ̀wò rẹ̀ tọwọ́ tẹsẹ̀. Bákan náà ló sì tún dúpẹ́ lọ́wọ́ wọn fún àtìlẹ́yìn wọn fún ìjọba yìí lórí akitiyan rẹ̀ láti mú àyípadà rere bá ìpínlẹ̀ Ògùn. Kò lè síjọba, kò lè sí gọ́vnà tí ò bá sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró yìí o. Kò lè sí kankan tó jẹ́ lídà, ẹ̀yin náà ni ẹ̀yin lẹ jẹ́ kí lídà ó wáyé. So inú mi dùn, ayọ̀ mi kún, mo wá ń fi àsìkò yìí dúpẹ́ ẹni pé gbogbo ohun tá à ń ṣe yìí. Kò ń ṣe pé òkè ń wá pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ pé àbí ká faradà. Ẹ rí i pé lójoojúmọ́ lèmi náà máa ń wá lọ́tùn lósìn. Bó ṣe ń mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe àjókòó inú òrùn òjò rọ̀ àjókòó fúngbà díẹ̀ ni o. Síwájú sí i, gómìnà tún gba àwọn agbaṣẹ́ṣe tí wọ́n gbé àwọn iṣẹ́ náà fún níyànjú láti parí àwọn iṣẹ́ àkànṣe náà lásìkò tó yẹ fún ìwúlò àwọn ará ìlú. Gómìnà Ìbíkúnlé Amósùn tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìyálọ́jà tó wà ní ọjà Ìtòkú tó sì ṣàdéhùn wípé ìjọba yóò kọ́ àwọn ilé ìtajà mìíràn tó dára fún wọn látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìtajà wọn ló ti faragbá nídìí iṣẹ́ àkànṣe ojú pópónà tó wà ní agbègbè yìí. Mo bá sì kòyí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn bàbá wa àwọn ìyá wa kábíyèsí ẹ jọ̀ọ́ inú mi dùn mọ́kẹ́ tó bá wa kí àwọn bàbá wa àwọn ìyá wa wípé ìṣe gbogbo bọ́ ṣe ń ṣe yìí àwọn náà ń jẹ́ kó ṣeé ṣe o. Tó bá jẹ́ nígbà tá a dé bí tó sọ pé kò ṣeé ṣe nìyẹn o. Mo dúpẹ́ pé Ọlọ́run tó ní kó ṣeé ṣe tọ́lọ́run dẹ̀ lóyin Olúwa túbọ̀ máa dúró tì yín o. Ṣé ẹ rí gbogbo ibi tí a wó yẹn ẹ̀yin náà rí ọjà àgbàlódé tó ń bọ̀ ńbẹ̀ mo tún ti wá sọ fún wọn wọ́n máa kọ́ ilé àti ká gbogbo ilé tá a wó yẹn wọ́n máa kọ́ ilé fún wọn padà orírun ẹnìkankan ò ní parẹ́ níbẹ̀ yẹn a máa ṣe léra wọn ní o ọmọ ní dé ilé onílẹ̀ mọ́ ni a ga sókè ẹ̀yin náà àríbá ṣe máa ṣe. Àwọn ìyálọ́jà náà sì fún gómìnà àti aya rẹ̀ lẹ́bùn lóríṣiríṣi láti fi ẹ̀mí ìmoore wọn hàn sí iṣẹ́ ribiribi tí ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn gbé ṣe nípínlẹ̀ Ògùn lápapọ̀. Lẹ́yìn èyí ní ikọ̀ àbẹ̀wò gómìnà tún kàn sí ìjọba ìbílẹ̀ Ewékorò. Gómìnà sì tún fi dá àwọn èèyàn ìjọba ìbílẹ̀ yìí lójú wípé iṣẹ́ ìdàgbàsókè kò ní dúró níjọba ìbílẹ̀ yìí o ní pàápàá jùlọ pẹ̀lú èròǹgbà àti fa ojú àwọn olùdáṣẹ́sílẹ̀ sí ìpínlẹ̀ Ògùn mọ́ra. Mo kí gbogbo yín o, mo kí everybody ẹ ṣeun Olúwa túbọ̀ bá wa ṣe o. Ṣé ẹ rí ìdàgbàsókè ó máa bá wa dáadáa. Gbogbo àwọn ọ̀nà wa tí ò dá ẹ fílẹ̀ fún mi. Ẹ̀yin náà rí i pé ìgbà ṣe ń lọ. Ṣé ẹ rí inú mi dùn pé tẹ́ ẹ bá rí ọ̀nà ti tòṣè wọ́n ti bẹ̀rẹ̀. Orí mo ti kọ lẹ́tà mo ti ṣe gbogbo ẹ̀ pé ọ̀nà ti onígbẹ̀dù mo máa lọ ṣe fúnra mi o. Tá a bá dẹ̀ ti ṣe tán àwọn tírélà tó bá ń gbabẹ̀ àwọn ló máa sanwó. Àwa ọmọ onílẹ̀ àní sanwó. So ẹni tó wá ń ṣe nǹkan bẹ̀rẹ̀ sọ pé òun ò tiẹ̀ mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn wípé ìwéréwéré òun máa bẹ̀rẹ̀. A ti wá fọjọ́ sí o pé tó bá dìgbà báyìí tíṣẹ́ ìbẹ̀rẹ̀ ń bẹ̀ àwa fúnra wa máa lọ ṣe ọ̀nà wa a dẹ̀ máa kàn fi tó gè. Bákan náà ni gómìnà tún ṣàlàyé síwájú sí i lórí oko ìgbàlódé èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́ nílùú Awòwò eléyìí tó ṣàlàyé wípé yóò pèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ lóríṣiríṣi ní pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ti kàwé parí tí wọn kò tíì rí iṣẹ́. Gbogbo akitiyan ìjọba yìí ló ti fi hàn wípé gómìnà Ìbíkúnlé Amósùn ẹni tí ó ń tukọ̀ ìjọba yìí kò káàárẹ̀ nípa ṣíṣiṣẹ́ takuntakun láti lè mú ìlérí rẹ̀ ṣẹ lórí ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn.
kò tún sí ikọ̀ àwọn èèyàn mìíràn tó lè ṣe àgbéyẹ̀wò iṣẹ́ ribiribi tíjọba tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ògùn ń ṣe tó lè dàbí àwọn tó ń ṣiṣẹ́ ajé wọn nípínlẹ̀ Ògùn tàbí àwọn tó ń gbé nípínlẹ̀ yìí. Gbogbo àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ti fojú wọn rí oríṣiríṣi àwọn àyípadà rere tó ti dé bá ìpínlẹ̀ Ògùn báyìí o, tí ọ̀pọ̀lọpọ̀ sì ti ń jẹ àǹfààní àwọn àyípadà rere náà. Ọ̀pọ̀ ló ń sọ wípé nítòótọ́ àti lódodo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti kúrò nípínlẹ̀ yìí fún nǹkan bíi ọdún méjì sẹ́yìn lè má mọ bí ìpínlẹ̀ yìí ṣe rí báyìí látàrí àwọn oríṣiríṣi iṣẹ́ ìdàgbàsókè tíjọba yìí ń gbé ṣe káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jẹ́rìí sí eléyìí tí wọ́n sì ń fi ìgbàgbọ́ àti àdúrótì wọn hàn fún ìṣèjọba gómìnà Ìbíkúnlé Amósùn lóòrèkóòrè. Ìbíkúnlé Amósùn wọ́n ti try gbọ̀nrangbọ̀n àfi kí Ọlọ́run ọlọ́jọ́ ìní àtóbíjọba ìyanu kó máa bá wa ràn wọ́n lọ́wọ́ torí títì iná transformer iléèwé gbogbo ẹ̀ ni wọ́n ti bá wa ṣe iléèwé ọ̀fẹ́ ìwé fáwọn ọmọ wa ní skul lọ́fẹ̀ẹ́ aṣọ skul báàgì gbogbo ẹ̀ ni wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ kọ́lọ́run ọlọ́jọ́ ìní kó máa ràn wọ́n lọ́wọ́ kólúwa kó bá wa dúró tì wọ́n. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè ọba tó mú wọn bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ náà á mú wọn làjà láyọ̀ àti àlàáfíà nítorí pé wọ́n ti ẹ̀ gbìyànjú wọ́n try gan gbogbo nǹkan tí wọ́n ń ṣe à ń ríṣẹ́ wọn takuntakun Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́ á tì wọ́n lẹ́yìn. Mo rí àwọn nǹkan tán ti gbé ṣe àwọn nǹkan ribiribi tó jẹ́ ìyàlẹ́nu fún wọn pàápàá pé a rí gómìnà irú ẹ̀ tẹ́lẹ̀ sẹ́yìn tó ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn. Bí àwọn títì tìgbàlódé ìsìn iná omi skul àti àwọn tí wọ́n tún gbà síṣẹ́ gbogbo àwọn ọ̀dọ́ wa tí wọ́n ti ń rìn bòrò kiri ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́n ti níṣẹ́ lọ́wọ́ nísìnyí tí wọ́n ti ń gbowó lóṣù tí kò sí jàgídíjàgan tí ò sí jà tí ò ṣàgídí. skul tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ la wà báyìí a dẹ̀ rí pé tá a bá wo pírójẹ́ẹ̀tì amóye tó máa ná wọn. bákan náà ni ojú ọ̀nà tí wọ́n bá wa ṣe lọ́wọ́ Ọlọ́run á túbọ̀ ràn wọ́n lọ́wọ́ àríṣẹ́ takuntakun Jésù àdúró tì wọ́n o. bó ṣe gudugudu méjì yàyà mẹ́fà mẹ́rìírí wọn tá àti ẹ̀ tí ìrírí nígbà tí gbogbo gómìnà ti ń jẹ òun la rí lára ẹ̀ ó kọ́ léèwé fún wa àwọn transformer lóríṣiríṣi ó lè tún ṣe títì gbogbo tó dẹ̀ ń ṣe fún wa náà ìta àti express rárá ń tààrọ̀ pé kò tẹ̀ lè ṣe ló ti ṣe nítorí pé ó tún fún gba ọmọ léèwé wọ́n sanwó skúlù wọn ó sanwó wáyéèkì wọn ó tún mú gbogbo ìwé ó tún rà fún wọn gbogbo bẹ́ẹ̀ṣì ó tún kọ̀ fún àwọn ọmọ léèwé àwọn arúgbó ó tún bẹ̀ sí ní fún wọn lówó tó jọ mí lójú jù ní àwọn arúgbó kan wọn ò léèyàn rárá gbọ̀tí ó máa ṣe birthday ó wá sọ fún wa pé òun ò ṣe birthday ti Àyìnlá Yusuf nǹkan ó wá ní àwọn arúgbó ló máa bá ṣe birthday àwa kó wọn dé commercial center fúnra Ìbíkúnlé Amósùn ló wá ń gbé wọn fúnra wọn ló ń kó àwọn màmá yẹn ló ń kó wọn mọ́ra ló kó ráìsì fún wọn ló kó blanketi fún wọn ọdún ìta tún wá ṣe ó tún gbé mantrasi fún wọn ó tún gbé wọn lóròró ó tún fún wa lówó ó bá tún wá fún wọn ní owó lóṣooṣù. kódà ara tó dá fún wa ní àdúgbò ìlara dáadáa ló wá ń dùn gan ni nítorí pé àjẹ tí ìjọba tó ṣe dáadáa báyìí fún wa rí níjọ tí ìjọba yìí ti wà nítorí pé ó ṣe títí àgbàyanu ó dẹ̀ ń ṣe gbogbo dàgbàsókè láti pé kó máa yá àwọn èèyàn lówó kó máa yá àwọn àgbẹ̀ lówó lóríṣiríṣi ohun líṣòwò gbogbo ẹ̀ ló ń ṣe fún wa bí nítorí bẹ́ẹ̀ inú wa ń dùn pé kí Ọlọ́run bá tó bàbá fún wa lágbára kó tún dẹ́nu kan tó tún máa gòkè lọ síwájú sí kó jẹ́ pírẹ́sidẹ̀ntì à ń gbàdúrà bẹ́ẹ̀. ètò ẹ̀kọ́ tí gómìnà wa gbé jáde àwọn ọmọ wa wọ́n lọ iléèwé ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ò ràwé gbogbo àwọn nǹkan oríṣiríṣi tó lọ fún ètò ẹ̀kọ́ tí wọ́n gbé ṣe là ń rí táwọn ọmọ yẹn ń kó wálé táwọn èèyàn náà dẹ̀ ń sọ́ńtà ìjọba wọn yìí ṣẹ̀mọ̀ nígbà tẹ́mi náà ń lọ sí skul bàbá wa Awólọ́wọ̀ báwọn náà ṣe nìyẹn èmi náà pẹ̀lú ẹni tó máa ń kọrin fún bàbá ń gbà yẹn pé orin yẹn náà ló yẹ ká máa kọ fún Amósùn pé ẹ kí Amósùn bó ṣe ó yẹ ẹ kí Amósùn bó ṣe ó yẹ ẹ̀kọ́ ọ̀fẹ́ yóò dá sí ló dára lóhùn wá ẹ kí Amósùn bó ṣe ó yẹ irú èyí dára lójú tàwa o irú èyí dára
lójú tàwa o Ògún palaba ń ṣàjọyọ̀ a kò fẹ́ ká sanwó ìwé mọ́ o ẹ̀mẹ́ẹ̀kéde ẹni yóò bá kàwé ẹ̀ á fi yege. Wọ́n tún ṣe títì gbogbo ẹ̀ ló ń lọ yìí tá a rí ń Jẹ̀bú lánàá gan surprise mi. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́nu ṣe tí ọ̀gá wa excellence wa Ìbíkúnlé Amósùn débẹ̀ wọ́n ṣe gudugudu méje wọ́n ṣe yàyà mẹ́fà torí ẹni tó ṣe lódidi ọdún mẹ́jọ sẹ́yìn kò sí ohun kankan tá a rí rárá ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti ibi ilé ìwé gbogbo àwọn ilé ìwé tó ti bàjẹ́ ọ̀gá wa Ìbíkúnlé Amósùn wọ́n tún gbogbo ẹ̀ ṣe àwọn health center gbogbo àwọn hospital kéékèèké wọ́n bá wa gbé gbogbo ẹ̀ dìde. ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejìlélógún oṣù kẹfà ọdún 2013 gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn tún ṣe àbẹ̀wò sáwọn ojú pópónà tí iṣẹ́ ń lọ lọ́wọ́ nípínlẹ̀ yìí láti mọ bí iṣẹ́ ṣe ń lọ sí lórí wọn. láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn ojú pópónà náà ni gómìnà ti máa ń fi gbogbo ìgbà ṣe àbẹ̀wò káàkiri àwọn iṣẹ́ náà láti rí i dájú wípé àwọn agbaṣẹ́ṣe náà ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ. Àwọn ibi tí gómìnà ṣe àbẹ̀wò sí lọ́jọ́ yìí ni ojú pópónà Ayétòrò, ojú pópónà ìlú Àwẹ̀là nílùú Ọ̀tà, ojú pópónà ìlú Ìkẹ́nnẹ́ àti iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ ní Ṣàgámù. That is what we seek to achieve. We seek to transform the length and breadth of our dear state, Ogun State. And when you see what is being done, not just in Ota here alone, but in everywhere that we've gone to. Today we've been to Ayetoro, and you could see that the same kind of tempo, the same kind of activity is ongoing. So I am happy the landscape is being totally redefined positively too. Indeed, if somebody that hasn't been here in the last probably even 6 months gets here now, he will be totally be pleasantly surprised, and that is what we seek to achieve. Gómìnà tún fi ìpinnu ìjọba yìí rinlẹ̀ láti tún ṣe àwọn iṣẹ́ àkànṣe lórí ojú pópónà tó wà nílùú Ọ̀tà. Lẹ́yìn náà ló wá sọ wípé ìjọba yóò tún rí i dájú wípé gbogbo àwọn ẹ̀ka ìdàgbàsókè mìíràn náà ní ọwọ́ iṣẹ́ àyípadà rere ìjọba yìí bà káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ tó wà nípínlẹ̀ Ògùn. Ní gbogbo agbègbè tí gómìnà ṣe àbẹ̀wò sí ni iṣẹ́ ti ń lọ lọ́wọ́ tó sì jẹ́ wípé iṣẹ́ ti fẹ́ẹ̀ parí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú pópónà àti afárá mọ́tò náà. Ní ọjọ́ ajé ọjọ́ kẹrìnlélógún oṣù kẹfà ọdún 2013 gómìnà ìpínlẹ̀ Ògùn sẹ́nitọ́ Ìbíkúnlé Amósùn búra fún àwọn olùdámọ̀ràn pàtàkì tuntun méjì. Àwọn náà ni olùdámọ̀ràn pàtàkì lórí ètò ọrọ̀ ajé ìyáàfin Adénìkẹ́ Abọ́dẹrìn àti olùdámọ̀ràn pàtàkì lórí ètò ohun ìní àti ìfowópamọ́ ọ̀gbẹ́ni Babájídé Odùṣolú. Ètò ìbúra náà wáyé ní ọ́fíìsì gómìnà lókè mọ́sàn. Wọ́n búra fún àwọn olùdámọ̀ràn pàtàkì méjèèjì náà níṣojú gómìnà àti àwọn ọmọ ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ yìí. Gómìnà bá àwọn olùdámọ̀ràn pàtàkì méjèèjì náà yọ̀ nígbà tí ó wá ń gbà wọ́n níyànjú láti ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ. We call ourselves anytime, and of course everybody is working well around the clock to make sure that we give our people, the good people of Ogun State, that gave us the opportunity and the privilege to come and serve them. That is all we could give back to them. So on that note, I want to congratulate both of you.